Hello. Ẹ̀yin èèyàn mi, a kú dédé àsìkò yìí o. Ẹ kú tẹ́tí gbọ́ wa o. Àánú Ọlọ́run, àbọ̀ Ọlọ́run á wà pẹ̀lú wa in Jesus name. Amen. Pẹ̀lú gbogbo atrocity tó ń rìn ní ààfin, tó ń jà ràìnràìn. Kì í ṣe kékeré o. Wọ́n ní parọ́pò pé Ashley, ṣé mọ̀ pé Ashley? Wọn ì tí gbọ́ pé àwọn agbébọn rìn wọ́n yìnbọn. Wọ́n attack Naomi. Kíákíá ni Ashley sá kúrò nílùú. Ashley sá kúrò nílùú náà pápá bọ̀rà. Kán tó wá, kán tó rí pé ó ti sá lọ sí ilẹ̀ Ghana. Òun náà fi gbé kábíyèsí. Ọpẹ́lọpẹ́ pé kábíyèsí lẹ́sẹ̀ lẹ̀ gidi gan. Wọ́n ní kán lọ rù wá. Pẹ̀lú gbogbo nǹkan. Many things ló ṣe o. Ó jí nǹkan nínú. Ó lọ jálẹ̀kùn kábíyèsí, ó já wọlé. Passport ẹ̀ tí kábíyèsí seize pé kò síbi tó fẹ́ sá lọ. Àfi tó bá lọ ṣe DNA, kó dẹ̀ ṣe kó ṣe gbogbo traditional rites. Ṣó yé wa? Wọ́n ní láti ìgbà yẹn pé kò ṣe. Kí wá ni ló kàn rí pé òun ti dáràn, bó ṣe fi régé nìyẹn. Wọ́n ti gbé padà sáàfin. Wọ́n tún ló tún ti sá kúrò ní ààfin tí. Wọ́n náà tún ní tó bá ti dé. Wọ́n ní bó tún ṣe dé sáàfin. Wọ́n ní lénìí bàbá parọ́pò wa ni Ashley tí ẹ̀ mélòó wọlé kó jáde, kó páàkì ẹrù ẹ̀. Ìwé lélẹ̀ ó yá sign divorce paper. Wọ́n ní ṣe ló wá ń ké pé kí lòun ṣe bàbá. Bàbá kí lòun ṣe? Pẹ̀lú gbogbo akitiyan tó ń ṣe láàfin, àbí gbogbo oore tó ń ṣe, àbí gbogbo iṣẹ́ tó ń ṣe, àbí gbogbo nǹkan tó ń mọ̀ tí wọ́n ṣe ṣé nǹkan tó fẹ́ fi san fún òun ni eléyìí. Bàbá ní Ashley gba divorce paper pé a ti kọ̀ ẹ́. A kọ̀ ẹ́ láyé, a kọ̀ ẹ́ lọ́run, a kọ̀ ẹ́ lẹ́ni everywhere. Pàápàá jù lọ gbogbo ẹrù ẹ̀ tó bá lè kó ni kó kó, tó bá dẹ̀ lè kó fi dash out. Pé ilé àwọn fẹ́ free. Lénìí kó máa lọ. Àwọn yọ̀ǹda máa lọ. Wọ́n ní ṣe ni Ashley ó ń ké o. Wọ́n ló ń ké o, ló ń ké kiri o. Pé kán gbà òun. Kábíyèsí, ṣé nǹkan tó fẹ́ ṣe fún òun lélẹ̀? Kí lòun ṣe tó yìí? Kí lòun ṣe tó yìí? Òun try pé kó òun mú gbogbo everybody. Kó òun ṣe gbogbo everybody ní ìkan náà. Kí gbogbo àwọn kan máa gbé nígbà ayọ̀. Kán máa gbé nígbè àlàáfíà. Ní nǹkan tí kábíyèsí tó fẹ́ fi san fún òun lélẹ̀. Ṣùgbọ́n nǹkan tí bàbá sọ, bàbá ní kó òun kúrò. Wọ́n ní kábíyèsí ò tí ì ráyè tí. Because kábíyèsí ó ti sú. Tó bá ní nǹkan ń sú yàn, kábíyèsí ó ti sú kábíyèsí. Nǹkan tí kábíyèsí ń gbàdúrà ni pé kó rí ìyàwó òun ní alààyè. Kó rí àwọn ọmọ òun lálàyè. Kó rí wọn pẹ̀lú ìdùnnú. Kí Queen Naomi wá dùn òun nú ìgbésí ayé òun. Nítorí pé nǹkan tí Ashley àti Queen Naomi, nǹkan tó ń ṣe, ó rí gọbọi, ó dàbí iyanrìn òkun. Pé therefore àwọn ò fẹ́ Ashley mọ́ ní ààfin. Wọ́n ní bàbá tiẹ̀ ti dá sí rẹpẹtẹ. Ṣé o mọ̀ pé kò sí àní-àní, kò sí jọ̀jọ̀, kò sí ojú rere kan tí ẹnìkan tó fẹ́ ṣe láàfin. Tó tún máa jọyàn lójú. Ṣé ẹ rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí? Tí kábíyèsí ò bá take decision tó yanrantí, tí ò bá take decision tó jẹ́ pé táwọn èèyàn máa fi sọ pé kábíyèsí ò káre. Ewu wà ńbẹ̀ o. Ìyẹn tí kábíyèsí ò bá take decision báyìí ní nǹkan tó ṣẹlẹ̀ yìí. Kí ná tún fẹ́ ṣe fún ọmọ èèyàn láyé yìí tó lè dùn èèyàn bí ti irú èyí tán ṣe fún Naomi yìí? Oore ọ̀fẹ́ ni ká ní o. Oore ọ̀fẹ́ la ní. Oore ọ̀fẹ́ ni gbogbo wa ní. Oore ọ̀fẹ́ ni Naomi ní. Ọpẹ́lọpẹ́ Jésù.
ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọba ìyanu. Ọba mi ò gbéni níjà kẹ́rù ò níjà. Ọpẹ́lọpẹ́ ẹ̀ lára gbogbo wa lára Naomi o. Ewu tọ́lọ́run tó fi wu tó sèvù Naomi kì í ṣe kékeré o. Tó bá jẹ́ pé ìbọn yẹn lọ bàá níkùn ńkọ́? Àbí kí ìbọn yẹn bá lọ bàá níbi tí ó ti máa mẹ́mìí lọ kíákíá. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n ní Ọlọ́run ò lè ṣe nǹkan tiẹ̀ kó má fààyè ọpẹ́ lẹ̀. Ààyè ọpẹ́ yọ o. Ààyè ọpẹ́ yọ báyìí. So, Queen Naomi pẹ̀lú owó agbára Ọlọ́run tó yíyẹ bọ̀ títí di ìsìn ní wákàtí, ayọ̀ la máa gbọ́. Ayọ̀ la máa gbọ́. Á tiẹ̀ ti yọ̀ ni. Torí a dúpẹ́ pé Ọlọ́run ọba wà lórí ìtẹ́. Ọlọ́run ọba ń ṣe bẹ̀bẹ̀. Ọlọ́run ń ṣe bẹ̀bẹ̀. Kí ni ká ti sọ? Kí ni ká ti wí? Pé Ọlọ́run ó ń ṣe bẹ̀bẹ̀. Ọlọ́run ẹ máa ṣe o. Ọlọ́run ẹ ṣé o. Ashley wá ń sọ, ó ń sìnrègùn. Fún ta ni? Ó ń sìnrègùn fún kábíyèsí pé òun ti ṣiṣẹ́ iṣẹ́ gidi láàfin. Òun ti ṣiṣẹ́ tó yẹ kó fi compensate òun. Òun ti gba gbogbo èèyàn là láàfin. Òun ti ṣe gbá, òun ti ṣàwo. Ẹ wo bó ṣe ń dùn rẹ̀ nínú. Ẹ wo bó ṣe ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ wọ́n ní aṣiwèrè. Òun ló sọ wípé Ọlọ́run ò sí. Ó ń sọ̀rọ̀ bíi pé Ọlọ́run, òun ló ṣẹ̀dá Ọlọ́run kì í ṣe Ọlọ́run ló ṣẹ̀dá ẹ̀. Ṣọ́pọlọ tí ẹ wà ní memory wọn tó fi ń ronú ni. Ẹ máa wo àwọn ọ̀rọ̀ àpá tó ń sọ lẹ́nu. Pẹ̀lú gbogbo nǹkan burúkú tó ṣe. Gbogbo atrocity láàfin. Tó pa ọmọnìkejì lẹ́kún. Tó ní ọmọnìkejì lára. Tó ń fẹ́ ìpalára Naomi. Nígbà gbogbo ní ìṣẹ́jú. Wọ́n ò sinmi. Wọ́n ń wá gbogbo ọ̀nà kọ́nà láti ṣe Naomi ní ìjàmbá. Ẹ tún wo èyí tó ti ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ níjẹta yìí. Wọ́n ní olè kì í wá bí kò ṣe láti pa àbí láti parun. Ṣé nígbà tán Ọlọ́run ló yé. We give all glory to God Almighty. Pé tí ò bá jẹ́ Ọlọ́run wa tó dára. Ọlọ́run wa tó pọ̀ nípa àti agbára. Tí ó ń gbéni níjà, kẹ́rù ò bo níjà. Ẹ wo scene yẹn. Ẹ wo Ọlọ́run ló ṣiṣẹ́ àrà tó ṣiṣẹ́ ìyanu. Wọ́n ní tí ọmọ Ọlọ́run bá fẹ́ jìn sí kòtò, pé mọ̀nàmọ́ná ńlá kan máa kọ. Ó máa ráyè máa tọ́ná ìmọ́lẹ̀. Á ṣe ìyanu. Kọ́mọ Ọlọ́run yẹn lè rọ́nà lọ kó lè ráyè kọjá. Kí ló dé tá a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run? Olúwa ẹ ṣeun. Ẹ̀yin èèyàn wa, ẹ túbọ̀ máa bá wa dúpẹ́. Ẹ jẹ́ a túbọ̀ máa dúpẹ́ fún Ọlọ́run lórí Naomi. Ọlọ́run ṣeun. Ashley, wọ́n ní bàbá arúgbó ní kó lọ sign. Pé kó wá sign ní divorce paper. Kó wá sign. Ó ti ẹ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Torí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí. Ní ìtí kábíyèsí ti ṣe decision lọ́wọ́lọ́wọ́ báyìí. Bàbá lágbára Kristi. Decision kábíyèsí ó máa wá sí ìmúṣẹ o. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa. Ẹ ṣé ń tẹ́tí gbọ́ wa. Ẹ ṣé ẹ bá wa share, kẹ́ bá wa like. Kẹ́ ẹ dẹ̀ bá wa fi ìtókù sí comment section. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa o. A ní dáràn o. Èsì ayọ̀ la máa gbọ́ o. Títí ayérayé. Amen. Jesus name. Ẹ ṣé ń tẹ́tí sí wa.